ò kí ń ṣe ojú méjì nínú Islam tiwa kó ló fẹ́ máa kírun wákàtí márààrún torí pé láìkì irun ó tún máa lọ chọ́ọ̀chì rárá o mùsẹ́rìsẹ̀bí náà bẹ́ẹ̀ náà sálíkà láìláìláì wà láìláìláì èèyàn gbọ́dọ̀ ṣe èèyàn kì í ṣe ojú méjì nínú ẹ̀sìn Islam a gbọ́dọ̀ jẹ́ kó yé sàló pé sàló èyí ń sojú méjì bí Islam lọ bá fẹ́ ṣe ni nígbà tó ti sọ pé ọláìkì irun báwọn fẹ̀kan mójútó Islam ọlọ́ba sàló gbogbo tí ń dán kọ́ ni wúrà ìrùkọ́ àwọn yẹn ń gbọ́ mi gbogbo tí ń dán òun kọ́ ni wúrà o bẹ́ẹ̀ ní torí ọjọ́ erí níwọ̀n bá bọ́jú erí rẹ ti ṣe tó ló jẹ́ kó ọmọ react báwọn bá a bá fojú wò tá a kà á nísìnyí náà wọ́n náà ti kọjá ọmọ 20 years sí sàló lọ lè reduce àti mọ́ ṣépè èpè rẹ ti pọ̀ jù bóyá nìkan ló ṣépè fún lórí live program nísìnyí tọ́lọ́ ń ta tóun náà dá padà fún ọ tí wò ó sì mọ̀ bóyá ìpè ẹ nìkan ló fẹ́ jẹ́ lára àlàyé nípa ọ̀rọ̀ ọlọ́ba sàló sẹ́rí ẹlòmíì ò ní àgbọ́yé ọ̀rọ̀ gbogbo àwa tí à ń dẹ̀ ń dá sí ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká farabalẹ̀ dá sí ọlọ́ba sàló tó ní òun ò ṣe Islam mọ́ ṣùgbọ́n ẹ̀rí tó sọ ó ní òun ò ṣe Islam mọ́ àmọ́ òun fẹ́ máa kírun èrò pẹ̀lú ẹ̀rí gbọ́ òun ò ṣe Islam mọ́ àmọ́ òun fẹ́ máa kírun torí pé òun láì kírun yẹn gan definitely nǹkan kan ló kọlù nínú ẹ̀sìn àbí kọjá sí pé temptation lórí káwá gbà á nímọ̀ràn pé èèyàn kì í ṣẹ̀sìn báwọn ṣé òun lè máa lọ ṣọ́ọ̀ṣì kóun dẹ̀ máa kí irun wákàtí márùn tó ń kóun láì kí irun yẹn àwọn àfáà tí wọ́n bẹnu Islam yẹn gangan àwọn gangan ni àwọn ni scammer ni wọ́n àlàyé láàṣẹ fún ẹ̀rí pọ́lọ́ sọ fún Ànábì sallallahu alaihi wasallam ó ní ìdí ila sabili rabbik bil hikmati wal mau'izati hasana ọwọ́ ni wajadilhum billati hiya ahsan ilé ń sí Ọlọ́run pé wọ́n sínú ẹ̀sìn pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ àtòyé sàló nídìí ẹni tí ó gbà á nímọ̀ràn àtẹni tí ó bá a sọ̀rọ̀ tí ó ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan fún pé ojú tó fi ń wu ẹ̀sìn òun kò rí bẹ́ẹ̀ káàdé jẹ́ kọ́ mọ̀ wípé èèyàn ò kí ń ṣe ojú méjì nínú Islam tiwa kó ló fẹ́ máa kírun wákàtí márààrún torí pé láìkì irun ó tún máa lọ chọ́ọ̀chì rárá o mùsẹ́rìsẹ̀bí náà bẹ́ẹ̀ náà sálíkà láìláìláì wà láìláìláì èèyàn gbọ́dọ̀ èèyàn kì í ṣe ojú méjì nínú ẹ̀sìn Islam a gbọ́dọ̀ jẹ́ kó yé sàló pé sàló èyí ń sojú méjì bí Islam lọ bá fẹ́ ṣe ni nígbà tó ti sọ pé ọláìkì irun báwọn fẹ̀kan mójútó Islam ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ ẹ̀rí pé sàló sọ pé àwọn àfáà scam ni wọ́n sàló mọ́ da àwọn àfáà papọ̀ ká ṣàlàyé ẹni láti ṣàlàyé fún pé mọ́ da àwọn àfáà papọ̀ àfáà ń bẹ o àwọn àfáà ń bẹ bí wọ́n ti ń bẹ lánàá tí wọ́n ń bẹ níjẹ̀ta tó nígbàgbọ́ nu wọn wàláhì bẹ́ẹ̀ náà ni wọ́n ń bẹ títí dè ní. àwọn ò sì condemn àfàtọ́ ń bá jà àfàtọ́ expect pé bó bákan nǹkan kan ló yẹ bákan ló ti yẹ kó ṣe sí ọ tí ò ṣe bákan sí ọ àwọn ò condemn ẹ̀ fún ọ pé àfà yẹn ò dáa. torí pé Ọlọ́run dá àwọn ènìyàn innal insana li rabbihi lakanud Ọlọ́run dá àwọn ọmọ ẹ̀dá nìyàn ó ṣe wọ́n láláì múre nǹkan oríṣiríṣi ti da sàló àti àwọn àfà yìí pọ̀ tó ti rí gbígbàdúrà lára wọn níjọ́ tí sàló rí gbígbàdúrà lára wọn ìjọ jáde wá ta wá sọ pé orí gbígbàdúrà lára wọn àbí èèyàn lè báyàn ṣe níye ọdún àbí níye oṣù kódà níye wíìkì tí wà táwọn àfáà yìí tẹ́ fi jọ bára yín ṣe pé ò ráǹfààní wọn jẹ rí kò pọ́síbù so sì rí gbígbàdúrà ọlọ́ba sàló àlàyé tẹ́yẹ kẹ́ ẹ ṣe fún un ọlọ́ba sàló so orí bí n tẹ́ ń pè ní gbígbàdúrà ọ̀nà tọ́lọ̀ mọ́ fi gbé gbígbàdúrà kalẹ̀ ọ̀nà kan tó lágbára ni so orí dédé tí wọ́n rí bébí àdánwò tó bá ọ nì tí wọ́n yìnbọn mọ́ nì tọ́lọ̀ ní ọ̀rọ̀ àdánwò tí àdánwò rẹ̀ nì tọ́lọ̀ wọn wá jẹ́ jẹ́ àdántán fún ọ yẹ kó o mọ̀ wípé gbígbàdúrà àwọn àfa àwọn náà tó ń bẹ ń bẹ tọ́lọ̀ wọn ò bá fẹ́ gbàdúrà rẹ̀ lágbàtàn ní bá ti yìnyín ń bọ̀ nì wàláhì ó yẹ kó ó kú yẹnyẹn ni kódà bọ́lọ̀ bá tó fẹ́ sọ láàrẹ̀ ó tún lè kú débi pé òtún ẹ̀ tó ní rókù rẹ̀ nítòsí àìkọ̀wákùn náà ó yẹ kó o mọ̀ pé gbígbàdúrà ni àwọn èèyàn ń sọ sáfà àfàjọ lọ́dẹ ni sáfà gbígbàdúrà làfà ní àfà kì í sọ lọ́dẹ ogun ayẹta irun àfà ọyẹ káwọn àfà ọyẹ kan dira fún mi àfọ ní ara kankan tán lè dì fún ọdún pé kí wọ́n bẹ náà fún ọ lọ bẹ́ẹ̀ àfà bá tó fẹ́ sọ pé àfà tó bá sọ pé òun fẹ́ di àkàn fún ọ wàláhì yóò tún lọ lè já sínú ṣíríkù ni àwọn àfà tó dẹ̀ ń bá ṣe yìí àwọn ní ìsọ méèkì àfà àgbà àfà ni wọ́n
ìyẹn ní dùn mí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwa tá a já àfáà tá a jọ̀dọ̀ tẹ́ ń kọ̀ndẹ́mù àwọn tí tẹ́ ń kọ̀ndẹ́mù àfáà tí Sàló ń bá ṣe ẹ̀ nídìí láti kọ̀ndẹ́mù wọn kí lẹ́ ń kọ̀ndẹ́mù wọn sí pé àwọn àfáà yìí ń bá àwọn èsà àfáà níwọ̀n èsà àfáà báwo bí wọ́n bá sàfáà níbi wọ́n bá wọn dé òun ò ní ráyé wọn bá débẹ̀ ni ẹni Ọlọ́run bá sì gbàdúrà rẹ̀ kò ní kó gbígbàdúrà tì í so Sàló ìmọ̀ràn tá a fẹ́ gbà ọ ni wípé man yadi Allahu fahuwal muhtadi wa man yudlil faulaika humul khasirun Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún Ànábì ó lẹ́ni tá a bá fọ́nà mọ̀ fahuwal muhtadi ó ti wà nínú ẹni tí wọ́n mọ̀ mọ̀nànú ni ó wá ní wa man yudlil ẹni Ọlọ́run ọba mi bá sì lọ́nà faulaika humul khasirun ó ti wà nínú ẹni òfò Sàló Ọlọ́run ò ní jẹ́ wà nínú ẹni òfò gbogbo tí ń ṣe ọlá láwọn àdánwò tí ń bẹ lára rẹ̀ ni abẹ́lẹ́wọ̀n ọba lékè ọlá kó bá wa dá láàfíà padà sí ọlá ìmọ̀ràn tí mo wá fẹ́ gba Sàló níparí ọ̀rọ̀ ni wípé ọlọ́ba Sàló gbogbo tí ń dán kọ́ ni wúrà ìrùkọ́ àwọn yẹn ń gbọ́ mi gbogbo tí ń dán òun kọ́ ni wúrà o bóyá ń torí ọjọ́ erí níwọ̀n bá bọ́jú erí rẹ̀ ti ṣe tó ló jẹ́ kó o máa react báwọn bá a bá fojú wò tá a kà á nísìnyí náà wọ́n náà ti kọjá ọmọ 20 years sí Sàló lọ lè rìdíùsì àti mọ́ ṣépè èpè rẹ̀ ti pọ̀ jù bóyá nìkan ló ṣépè fún lórí live program nísìnyí tọ́lọ́ ń tà tóun náà dá padà fún ọ tí wò sì mọ̀ bóyá ìpè ẹnìkan ló fẹ́ jẹ́ lára rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní má bọ̀ èṣù làánà Ànábì lọ́lọ́run ò gbé òdìdí láti jẹ́ kóun mọ́ wá ṣépè fáwọn èèyàn Sàló lọ lè rìdíùsì èpè lọ lè dí èpè rẹ̀ kù àbíkẹ́kọ̀ọ́ wulẹ̀ má ṣépè mọ́ àwọn wáàsí tá expect tó yẹ kẹ́yìn àfáà wo ṣe fún Sàló ní kìí ṣe pé kẹ́ ẹ mọ́ kọ̀ndẹ́mù àfáà kan méjì torí pé Sàló sọ pé àwọn àfáà scam ni wọ́n ìwọ tó ń kọ̀ndẹ́mù ẹnìkan tó ń kọ̀ndẹ́mù àfáà kan ti torí Sàló yìí nísìnyí bọ́ bá yá irú tó ṣẹlẹ̀ sí Sàló yìí náà lè ṣẹlẹ̀ sẹ́lómi tí ń bọ́ àtẹ́ tí wọ́n náà ń ṣàdúrà fún káwọn àfáà mi náà mọ jáde kí wọ́n kọ̀ndẹ́mù rẹ náà kán mọ kọ̀ndẹ́mù wọn náà kọ̀ dáa ẹ mẹ́jà abatara wa jẹ́ bí Sàló bá kò lọ́dọ̀ àfáà tí ń bá ṣe ìyún wò ní ọwádọ̀ tiẹ̀ ọlọ́ba Sàló lọ lè rìdíùsì èpè kù máa bọ̀ èṣù láàánà Ànábì lọ́lọ́run ògbóhùn dédé kó o máa ṣe pé o sì lọ lè mọ̀ wípé inú ìsìláàmù lórí rẹ̀ wà bọ́ ọba kọ̀ tó ní òsè ìsìláàmù mọ́ ìsìláàmù ò dínkù ẹ̀sìn ìsìláàmù tó ń lọ wájú sí ẹgbẹgbẹ̀rún èèyàn ń wọnú ìsìláàmù ní gbogbo ojoojúmọ́ àmọ́ kí wọn náà kún àwa olóríire èyí ò ní fi dájú wassalamu alaikum.